ṣé ká gbẹ́lù sílẹ̀ ká wá máa fẹnu wí fún yín nìsín wípé obìnrin gbọ́dọ̀ máa tún abẹ́ ẹ̀ ṣe. Gbogbo ìgbà la máa ń sọ fún yín, ìyá Súkúrà òun gbá. Kì í ṣe pọ́kọ ò nífẹ̀ẹ́ o, on a norms ọkọ ẹ̀ nífẹ̀ẹ́. Àmọ́ nítorí wípé kò sígbà tó bẹ́ẹ̀ lájọṣepọ̀, orúkọ máa ti tọ́ṣẹ́ nu, kò sí kankan tó ṣe é. Nígbà tó fẹ́ rajà lọ́wọ́ yín, ẹ máa pọ́n ẹ̀kọ́ yín. Ewé tẹ́ ẹ máa fi pọ́n yóò dàbí ẹni pé kò kanlẹ̀ rí. Nígbà tó bá ti wá rẹ̀ ẹ̀kọ́ tán lọ́wọ́ yín, tó bá ti ṣí ẹ̀kọ́ wò. Wẹ́n, ẹ jẹ́ tí ìbà ìbẹ̀rẹ̀. Kó má dẹ̀ bẹ́ni wípé ọ̀rọ̀ tí mò ń sọ sí lágbára jù fún yín. Ìyá Súkúrà máa tún abẹ́ ẹ̀ ṣe. Ìyá Súkúrà ọkọ ẹ̀ máa ń complain. Ọkùnrin míì lóòótọ́ oníjẹkújẹ ni wọ́n. Mo sì máa ń wọ́ndà àwọn abẹ́ mi tókùnrin mi máa ń tẹnu bọ̀. Àwọn ìṣìkanrí òbò mi tọkùnrin mi máa ń tẹ ahọ́n wọn bọ̀. Ọyàn náà ká ní ìwọ gangan tó gbé òbò yẹn sídìí. Ọmọ ẹ ó wá gbérú ẹ wá níyàwó, kì í ṣèwọ o, àmọ́ obìnrin tó fẹ́ wá dàbí tiẹ̀. Ó wá gbé wálé, ó wá ń lárú òbò bẹ́ẹ̀ yẹn, báwo ló ṣe máa sọ? Kí ló máa sọ? Ẹ farabalẹ̀, orí ètò Ògbẹ́nutọ́nà lẹ́wà, abala gbémi débẹ̀ lẹ́dẹ̀. Ẹ má yín kúrò ńbẹ̀. Ẹ jẹ́ àjọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kó lè bá yéra wa. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tí ò tó nǹkan da ìgbéyàwó rú. Torí nǹkan àkọ́kọ́ tọkùnrin fi fẹ́ ìbálòpọ̀ ni o. Má jẹ́ kí wọ́n máa tọ̀ ẹ́ jẹ irú ọmọ tí mo fẹ́ ó ń bẹ lára rẹ̀, irọ́ ló pa. Torí kò sí ìmọ̀rú ọmọ tó fẹ́ bí. Àwọn bó ṣe rí ẹ tó dúró, ó wù ẹ́ látòkè délẹ̀. Ó rí wípé bóun bá gbé ẹ sórí ibùsùn òun, ìyẹn bẹ́ẹ̀dì òun, tó ń gan ẹ̀yìn rẹ sẹ́yìn, tó ń fi pílò fẹ́rẹ́fẹ́ mú ẹ níbi àyà, tó ń wá gan ẹ dáadáa, tó ń bẹ̀rẹ̀ sí ń gbà sí fún ẹ, tó ń gbà sí fún ẹ, tó ń gbà sí fún ẹ. Èrò ọkàn ẹ̀ nǹkan tó expect kó máa gbóòórùn ni bóyá àlùbọ́sà àbí ata díndín. Àmọ́ òórùn tó ń gbóòórùn kò dẹ̀ rí mẹ́ǹgbà tó pàdé ẹ o. Ẹ ti máa ń parọ́ tọ̀ra yín jù. Ẹ máa parọ́ tọ̀ra yín jẹ pé torí ọmọ ni kinní kan. Tó bá jẹ́ pé torí ọmọ ni ìwọ ṣe lọ sínú ìgbéyàwó, fine, no problem. Àmọ́ gbogbo àṣà ọmọ mi lọ́kọ mi, ẹ sì jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Káwọn méjèèjì rántí ìfẹ́ ìbẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀. Nígbà tí bàbá Súkúrà rí ẹ, ìyá Súkúrà, bàbá Súkúrà rí ẹ, ó sì fojú bọ́ṣọ lára rẹ̀. Nígbà ó sì dé bẹ́ẹ̀, ẹni tó fojú bọ́ náà ló bá ń bẹ́. Ìyẹn ló jẹ́ kókó wó ní ẹ lórí níbẹ̀ kọ́kọ́ ní fẹ́rú ẹ níyàwó. Ó wù wípé nǹkan tó ń rí lára rẹ̀, òun náà lòun bá ń bẹ̀. Ló bá sọ pé ọrùn iṣu làparò ó kú sí o. Ló bá náà fi lákò ń fẹ́ níyàwó, ìyá Súkúrà. Ìgbà tí bàbá Súkúrà gbé ẹ délé tán, ìwà rẹ̀ wá change. Ó wá di pé bó bá tọ̀ ò ní fọ̀dí. Ó di pé ìjọ́ mẹ́ta lè má fomi kàn díẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó mú omi tó lọ́wọ́ọ́rọ́, kó fi fọ abẹ́ làgàlàgà abẹ́ rẹ̀. Àmọ́ ẹ̀yin míì tí ẹ wà nínú yín, oge àṣekù àbí oge àṣejù ó ti fà kábẹ́ ẹ̀yin mọ́ ọrùn. Bóò lẹ ṣe máa ń ṣe é? Ó láwọn ọṣẹ tẹ́ ẹ máa ń rà. Ẹ máa fi lọ fọnú abẹ́ ẹ̀yin, ẹ lè fẹ́ kábẹ́ ẹ̀yin ó táìtì. Mo máa ń sọ fún yín, naturally tó o bá ti bímọ. Ká ní pé Ọlọ́run ò dábẹ́ wa pé naturally kábẹ́ wa máa táìtì padà ni. Ọmọ tó bí láàsì, ò bá bẹ̀rẹ̀ bówó ìrẹ́ ṣe tó, abẹ́ rẹ̀ ló ti jáde. Káyọ̀ náà ò kí ń pojú abẹ́ wa dé, elastic rubber yẹn ò kí ń padé padà ni. Tó mọ̀ pé ihò tí ó wà lábẹ́ rẹ̀ ó tó báyìí. Àbí imagine ìyá kan ló bí èmi báyìí, torí mi ń ta bẹ́ẹ̀ jáde, kó wá má close padà. Ṣé ẹ ti mọ̀ pé ìyá mi ò mọ̀ gbowó káàkiri ni? Ọlọ́run ti dá kó máa close padà fún wa lára ẹ̀. Tó túmọ̀ sí wípé o ò ní ìdí àti lọ ọṣẹ kan máa fi fọnú òbò rẹ kó lè bá táìtì.
ìjókòó obìnrin míì gan máa ń fà ń gbà míì tí gbogbo ìtẹ́ òbò rẹ̀ fi máa ń dẹnu lẹ̀. Má gbé kúrò ńbẹ̀, dúró kó máa gbọ́ nǹkan tí mò ń sọ. Àmọ́ airpod ni kó o fi gbọ́, ó gbẹnu tán leléyìí. Ó gbẹnu tán gbé mi débẹ̀ ni. Ó là ń sọ lọ́wọ́lọ́wọ́. Obìnrin míì bàǹtẹ́ òbò rẹ̀ ti dẹnu lẹ̀ látàrí pé tó bá fẹ́ jókòó yóò yàtọ̀ báyìí ni kàtàkàtà. Kò mọ̀ jókòó bí ó sì yàtọ̀ rè. Gbogbo nǹkan òun wà dẹnu lẹ̀ wọ̀jọ̀ ni. Àmọ́ obìnrin mú gbọ́dọ̀ mọ̀ pé ó yẹ kóun jókòó dáadáa, kóun fojú òbò délẹ̀. Ló ṣe máa ń sọ pé ẹ yéé da ojú òbò délẹ̀. Wọ́n ti mọ̀ pé ẹ̀yìn kan náà fi ń jókòó, ó fojú òbò rẹ̀ jókòó báyìí. Ìdí rẹ̀ ó wà lọ sẹ́yìn. Ìdí rẹ̀ tó ń gbá sínú torí pé òun mọ bó ṣe ń jókòó ni. Ó jókòó dáadáa. Awé òbò rẹ̀ méjèèjì ó kan orí iṣẹ́ ẹ̀ tó fi jókòó. Yóò wà dojú délẹ̀ báyìí. Tó o bá lè kásẹ̀ rẹ̀ kọ̀kọ̀ kakọ̀, bí mo ṣe ká tèmi. Bó o bá lè ká kọ̀kọ̀ nà báyìí, ìyẹn ò mí nì, ó ti pátọ́pọ̀, ó ti bò, ó ti panudé. Àmọ́ ẹlòmíì nínú yín bẹ́ẹ̀ ṣe jókòó yakata ni. Tí gbogbo ń dùn ọ̀bọ̀ yóò máa sọmi sórí iṣẹ́ àti ẹ̀jẹ̀ fi sí. Bẹ́lòmíì bá wọ ṣòkòtò, tó bá dáṣẹ ní ṣòkòtò ò lè wọrú ṣòkòtò náà. Ojú òbò rẹ̀ ó ti mọ funfun láìsí pé kì í wọ pátá. Ẹlòmíì tí ìwọ pátá gan kò wọ́ọ̀sì tó bẹ́ẹ̀. Tí wọ́n á gbé ẹ débì kan péré kan kíákíá sórí álọ̀mù tó fi ń fòbò rẹ̀ yóò mọ̀ jẹ́ kó máa já pátípátí ni. Nǹkan olódùdún olóróró kan wà ní òbò rẹ̀. Ọlọ́run ló ṣe síbẹ̀ fún wa lára rẹ̀. Òun ló máa ń fún òbò wa ní oríṣiríṣi àwọn ohun ìmúṣagbára kọ̀ọ̀kan. Ló fi mú pé sórí ọmọbìnrin tọkọ rẹ̀ ń fẹ́ ń ta tó ń fẹ́ ń ta. Sùdíyá tó fẹ́ torí ẹ̀ para ẹ̀. Nígbà míì mi sọ pé sùdíyá lè má lo kárámántà ó lè máa lò ó. Àmọ́ nígbà míì sùdíyá mọ̀ tọ́jú òbò rẹ̀ ṣe ni. Kì í fọṣẹ kọ́ṣẹ́ fọ òbò rẹ̀. Bẹ́ẹ̀ sì ni kì í fohunkóhun sínú òbò tiẹ̀. Ó mọ̀ tọ́jú òbò rẹ̀ ṣe ni. Ló fi jẹ́ pé ọkọ rẹ̀ fẹ́ kú sí lọ́rùn o. Gbogbo ọkùnrin ló fẹ́ nǹkan tó bá dùn. Ìyá Súkúrà change ìwà rẹ̀. Wo náà fi spices sínú ìgbéyàwó rẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ máa ń complain pé ẹ lè lágbòlà ọkọ yín. The next video máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa lágbòlà ọkọ yín. Ibi tẹ́ ẹ dì mú àti ibi tẹ́ ẹ fẹnu sí bẹ́ẹ̀ ṣe máa ṣẹnu róbóróbóróbó. Orí YouTube yìí nìkan lẹ́ẹ̀tì wọn rí o. Èmi ò gbé sára mi kọjá mo sá sí o. TikTok kìkẹ́. Bóyá ṣá mo lè bá yín fi díẹ̀ síbẹ̀. Kẹ́ lè máa lò ó. Àmọ́ sórí YouTube yìí, a máa ń gbéra wa débẹ̀ dáadáa ni. Ẹ̀kọ́ àgbà ni. Part 1 leléyìí. A máa ń gbéra wa débẹ̀ ni. Tó túmọ̀ sí wípé ó farabalẹ̀. Sórí wọ́n lo álọ́ọ̀mù mọ́. Ẹnìkan tiẹ̀ sọ fún mi níjọ́ kan. Ó ní òun sọ fún ẹnìkan tó ń ta kinní kan tightener. Tí mo ń táìtì òbò òun. Ó lóun wá ní pé kó òun fẹ́ rà. Nígbà tó ń fóun, ó ní ọṣẹ dúdú àtálọ́ọ̀mù ni wọ́n lọ síbẹ̀. Mo ní báwo lẹ ṣe mọ̀? Ó nígbà tóun ṣẹ̀ṣẹ̀ bímọ tí akọ òun wá sọ́dọ̀ àwọn, òun ní tiẹ̀. Ìyá kan òun wá bí bóun gún ọṣẹ dúdú pẹ̀lú álọ́ọ̀mù. Wọ́n fi ní kóun fi fojú ara wọn. Ó ló tà wọ́n o. Wọ́n ní ó tún gbómi kaná, wọ́n sọ ọṣẹ dúdú pẹ̀lú álọ́ọ̀mù yẹn sọ sínú omi yẹn. Wọ́n ní kóun jókòó sí i. Wọ́n tún lè pa ojú ibi tí ẹ̀ tóun ní ẹ̀ tó pọ̀ gan. Ó lè tètè pa ojú ẹ̀ mọ́, ó lè tètè kájú ẹ̀ ńlẹ̀. Ó nígbà tóun wá rà gẹ́gẹ́ bọ́sẹ̀ náà ṣe ló ṣe rí. Tóun máa fi fọ inú òbò òun báyìí. Ó ní kóun máa fi fọ inú òbò òun ní wọ́n mọ̀ fúnra rẹ̀ ní káńsà. Kí ló ṣẹlẹ̀? Ó sì máa ń fọṣẹ fọnú òbò nítorí Ọlọ́run ọba. Kódà ọṣẹ ẹ̀dá gan bó bá fi fòbò rẹ̀ wọ́n ní o ti bọnú òbò. Wọ́n ní òbúdọ́ kó o go báyìí kó o fi fọ̀ báyìí ni ojú òbò rẹ̀ ni wọ́n ní o ti bọ̀. Putting soap inside your vagina is very, very dangerous. Ẹ jọ̀ọ́ nítorí Olódùmarè, ẹ jẹ́ á máa kọ́ṣàn gbogbo ohun tá a bá ti ń ṣe. Ìtọ́jú ara ṣe pàtàkì. Ìyá Súkúrà gbogbo ìgbà ó mọ róró ni ìrò ló mọ ró káàkiri inú ilé. Mo bá jí láàárọ̀ báyìí inú yóò mọ gbùngbùà kó o lọ fọyín ò ní fọyín o. Bẹ́ẹ̀ ló sì mọ bọ́kọ rẹ sọ̀rọ̀. Wá lọ́kọ rẹ olóbìnrin wo ni ó fún ọ lówó. Wọn fọyín rẹ lọ́kọ̀ọ̀kan. Gbogbo ìsàlẹ̀yìn rẹ ti rà. Mọ fọyín rẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Níranù ọ̀bùn sí ọ. Kò ní ṣẹ́kù lábọ̀. Ó bá jí láàárọ̀ ilé kẹta lẹ́ẹ̀tì lọ mú. Gbogbo yín pátá ni wọ́n kì í sílé o.
ẹ káàbọ̀ sí ètò Gbẹ̀mítọ́rọ̀ ẹ̀ ti ṣe orúkọ tèmi yìí padà Olúwaṣeun ọmọ Àkànjí ni mò ń jẹ́. ẹ Gbémidébẹ̀ extra lẹ́wà yìí ẹ máa bá wa ká lọ. Ó débọ̀ ká tún máa pàdé ní ọ̀la lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣé.